Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ tún káalẹ́. Mo kí yín níbikíbi tí ẹ wà. Mo kí ẹ̀yin tèmi lọ́kùnrin lóbìnrin. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbàlagbà. Báyé ṣe ń lọ kò yé wa mọ́ o. Ṣé tiẹ̀ rí ọ̀rọ̀ ayé gan nísìnyí kò yé ẹnì kankan mọ́. Wàláì kò tiẹ̀ yé wa mọ́ rárá ni. À ń gbọ́ ní ìsìnkan láti àná. Ẹ̀rí wọ́n ní àwọn military wọ́n ní pé wọ́n ti gbàjọba nílùú Ivory Coast. Gbogbo etí tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love, ẹ bá mi share ètò yìí kó káàkiri gbogbo Nàìjíríà. Ìlú yìí ò kì í ṣe Nàìjíríà o. Nàìjíríà ni wọ́n ti ń sọ̀rọ̀ tí ó máa ń yẹ̀. Though ìlú yìí náà ò rọrùn o. Kò síbi tó rọrùn ní àgbáńlá ayé lọ́wọ́ yìí, especially l'Áfíríkà tá a wà yìí. Irọ́ náà ń pa o. Ẹni tó bá ń gbọ́ nísìnyí ẹ má dá wọn lóhùn o. Nothing is happening here in Ivory Coast. Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀. Kò sí nǹkan kan. Wọn ò gbàjọba o. Olórí wọn, ìjọba wọn náà òun náà ló yín control ẹ o. Kò sẹ́nì kankan, kò sí, wọn ò gbàjọba lọ́wọ́ Alassane Ouattara o. Òun ló yín rúùlù lú ẹ̀. Ẹ má dá wọn lóhùn o. Even mo ṣe máa ń sọ̀rọ̀ ẹ mo ṣe wọlé ni. Ṣé ìlú tó bá ti ṣe kù? Ṣé èèyàn máa rìn? Ṣé èèyàn máa yan? Kò sí nǹkan tó jọ. Ẹ má jẹ́ ń tàn yín o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí kó káàkiri gbogbo Nàìjíríà. Gbogbo àwọn tó ń kárí fake news. Ẹ má dá wọn lóhùn o. Kó ṣe Nàìjíríà tó yẹ pé àwọn Fúlàní wọ́n ń rúùlù yín o. Àwọn olórí burúkú Fúlàní wọ́n ń pààyàn, wọ́n ń gba ransom. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì orí nǹkan kan ṣe sí. Ọ̀rọ̀ lé onílùú náà ń gbé sórí. Wọ́n ti fẹ́ rí Nàìjíríà nílùú yìí, especially president wa bàbá Tinubu. Wọ́n believe pé òun àti bàbá ìlú yìí páwọn náà ń support àwọn òyìnbó ní Áfíríkà. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wo ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó lọ fà, kẹ́ járọ̀ gbogbo àwọn tó ń parọ́ fún yín ní Nàìjíríà, àwọn tó ń gbé fake news. Àwọn Nàìjíríà láì fake news gan o. Wọ́n ní wọ́n ti gbàjọba nílùú yìí. Irọ́ pátápátá gbáà ni. Ẹ má dá wọn lóhùn o. Bàbá tó wà nílùú yìí ló yín control, dó ìlú yìí ò dáa. Ìlú náà ó ti bàjẹ́. Ivory Coast là wà báyìí. Kò sí nǹkan kan nílùú yìí o. Kò sí nǹkan kan. Everybody ń lọ, iṣẹ́ ń lọ, everybody ń lọ. Dó ìlú yìí ò dàbí ti tẹ́lẹ̀. Ẹ má jẹ́ àtọ́ra wa. Bàbá tó ń control wọn nílùú yìí, Alassane Ouattara, òun àti Tinubu, the same carcass ni wọ́n. Àwọn tó ń bá Áfíríkà jẹ́ nìyẹn lóòótọ́. Àwọn ni, especially bàbá wa Tinubu. Àwọn tó ń bá Áfíríkà jẹ́ lọ́wọ́ yìí nìyẹn. Ẹ má dá wọn lóhùn. Nàìjíríà ẹ lọ wo gbogbo ní ìṣẹ́ ń gbọ́ wípé wọ́n mú bàbá àwọn tó ń gbé àwọn Nàìjíríà náà ni. Ẹ mọ̀ kan tó ti wá bá fún mi. Wọ́n ń combine àwọn fídíò papọ̀. Ẹ rí ni, wọ́n ń combine àwọn fídíò. Tẹ́yìn náà máa believe pé wọ́n ti gbàjọba. Story! Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nílùú yìí o. Everything lọ peacefully. Ẹ rí, ẹ má dá wọn lóhùn. Ẹ má dá wọn lóhùn. Àtàná àbí jẹta la ti ń gbọ́ nísìnyẹn. Ìlú yìí làwa wà, kò sí nǹkan kan. Ẹ jọ̀ọ́ bá mi pín ètò yìí. Ẹ pín káàkiri gbogbo Nàìjíríà. Gbogbo àwọn tó ń kárí fake news, ẹ jẹ́ kó mọ̀ pé irọ́ náà ń pa. Pé àwọn ará Abidjan nǹkan tó ń sọ lélẹ́yìí. Ẹ má dá wọn lóhùn, irọ́ ni o. Ẹ jọ̀ọ́ bá mi pín ètò yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo ojú tó ń wo ètò yìí, ẹ bá mi tẹ share, ẹ pín ètò yìí kó lọ fà nílùú Nàìjíríà. Because Nàìjíríà wa ni nǹkan tiwa ló máa ń ṣe ségesège. Ìlú yìí tó bá sọ pé no ni, tó sọ pé yes ni. Wọ́n ń parọ́ bí Nàìjíríà. Lórí ibú ni àwọn ti Nàìjíríà wa yẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá mi tẹ live. Ẹ bá mi tẹ like, ẹ tẹ love. Àwọn wèrè amúnisìsọ. Tọ́kọ̀ ń gbé fake news káàkiri. Mo ṣe wọlé nísinsìnyí ní tẹ́ bá rí mò ń làágùn. Mo ṣe wọlé ní but news yẹn ti pọ̀ jù. Ẹ bá ti come online báyìí, àwọn Nàìjíríà lè máa rí tó ń sọ ń pa ìlú yìí. Kò sí nǹkan kan, ẹ má dá wọn lóhùn. Irọ́ pátápátá gbáà náà ń pa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí kó lọ fún àgàn nílùú Nàìjíríà. Ẹ jára gbogbo àwọn tó ń parọ́. Yorùbá nation wà níbẹ̀ tó yẹ ká gbájúmọ́ àgbájúmọ́. Ọ̀rọ̀ tí ò yẹ ká gbájúmọ́ là ń sọ káàkiri ayé. Ẹ máa jára wọn láti sìn lọ pé kò sí nǹkan tó jọ pé fake news ni. Àṣàkẹ́ TV náà ti gbé. Many TV wọ́n ti gbé, many TV show. Ọ̀rọ̀ ìlú náà wọ́n sọ ní internet. Irọ́ náà ń pa o. Ẹ má dá wọn lóhùn, ẹ jọ̀ọ́. Gbogbo ojú tó ń wo ètò yìí,
ẹ bá mi pé ètò yìí kó lọ fà, ẹ jẹ́ kó dé gbogbo àwọn tó ń parọ́, ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn kọ́ mọ̀ pé irọ́ làwọn èèyàn ń pa. All right, ẹ ṣé mo dúpẹ́ o, ó dìgbà.